ọmọ ìyá mi ẹ kó oṣù tuntun àdúrà gbọ́ àgbà ọ̀nà àlàfo gbogbo wa wọ́n la máa ti wá sí ayé yónú sí wa ọ̀sọ́ yónú sí wa gẹ̀ẹ́ni yónú sí wa ẹlẹ́bílógún yónú sí wa ẹnì jẹ́ ká lọ ṣiṣẹ́ yìí iṣẹ́ yìí tí mo mọ̀ yóò da iṣẹ́ yìí fún wa ni lóòótọ́ kò ju ikọ̀ mẹ́ta lọ tó fẹ́ lò bọ̀ kò sí bó ṣe máa ń lò káyé má yọ́nú sí ẹ ọ̀gá tó wà níbi iṣẹ́ ayọ́nú sí ẹ ọmọdé kékeré tó wà níbi iṣẹ́ ayọ́nú sí ẹ ọkùnrin tó wà níbi iṣẹ́ ayọ́nú sí ẹ ikọ̀ mẹ́ta ló máa lò péré ikọ̀ mẹ́ta ewé ló máa lò ewé ni kí ló máa lọ sọmọ ìyá mi wà lọ wá ewé rẹ̀ ní kò mí wá já àti èso èso orí ẹ̀yẹn jẹ́ kó pọ̀ dáadáa kò já èso rẹ̀ ní kò mí má béèrè question lọ́wọ́ mi google it online google it má máa béèrè question ti pọ̀ jù you are a learned person bó bá tẹ wà learned béèrè sọ pé káwọn èèyàn báyìí google kí ló jẹ́ rẹ̀ ní kò mí ní online á fi hàn ẹ́. So understand? So, kí la máa ṣe ẹ máa wá èso wẹ́rẹ̀ ní kò mí yẹn ẹja kó pọ̀ ẹ lè kó sínú ike kan irú ike báyìí àbí ike tó bá ẹni ike ẹ lè kó sí kẹ́ ẹ fi wọ́n èso wẹ́rẹ̀ ní kò mí yẹn ẹ kó sí ewé rẹ̀ ní kò mí ẹ kó sí ẹ bá ti wá kó sí ẹ bá yẹ pé ìwọ̀n ike yẹn ẹ dà sí ibì kan ẹ tó mú ewé oríjì ẹ tó kó sínú orúkọ bá ìbúyá irúkọ tẹ́fẹ́ fi wọ́n yẹn ẹ tó kó sí á tó kun ẹ tó dà sí lórí ẹ tó wá mú ewé síkírí méjì àfààní mọ́nikóni mára ẹ tó ṣe kí ni ẹ tó kó sí á kun ẹ tó dà sí lórí ẹ wá dà sí lódó àbí kẹ dà sí lọ́lọ́ kẹ lọ́ kókún náà àbí kẹ gun kókún náà lẹ́búlẹ́bú ẹ bá tó wá kún náà ẹ wá dà sínú ẹ wá dà síbi kan inú ike kan kẹ á spread ẹ kó gbẹ nínú ilé ẹ má sà sínú oòrùn wọn sà sínú oòrùn ẹ sà sínú ilé ẹ bá tó wá sà bá tó wá gbẹ ọmọ ìyá mi ẹ lè tó wá tu lọ lẹ́yìn ìgbà tó wá tu lọ tán ẹ wá dà sínú ike ẹ lè dà sínú ike tẹ bá tó wá dà sínú ike ó wà lọ́wọ́ mi ó wà mí o ẹ lè sọ pé irọ́ ti kọ́ ẹlòmíì ìdìrí ni ṣẹ́ẹ̀tì òun lélẹ́yìí o ṣẹ́ẹ̀tì òun ló wà nínú ike yìí so tẹ bá tó wá ṣe mo mú ọkọ yín ni because ẹ̀yọ́nú tó lágbára kò sí ẹni tó bá rí ẹ tó ní yọ́nú sí ẹni ọ̀tá ẹ ayọ́nú sí ẹ ọ̀tá ẹ tó bá jà ayọ́nú sí ẹ mo mú sẹ́ ẹ lẹ̀ torí àárọ̀ yìí ó ṣẹlẹ̀ sí láàárọ̀ yẹn nìkan ó ti bá mi jà ti bá mi lé tipẹ́tipẹ́ mo kàn ra mú kíní mo ra mú kíní mo pò mọ́ra mo lò ó bá ti máa débẹ̀ gbà tí máa débẹ̀ ẹni tó bá lérí mọ́ mi mo débẹ̀ báyìí ó kàn ní bàbá yìí o kàn fáìsì mo ní mo fáìsì kẹ̀ ló ti fẹ́ mo ní òwò ọlọ́lọ́run ọláyà náà ni mo kàn fà á mọ́ra jẹ́ gbéra mọ́ra ó tán sí bẹ́ẹ̀ lójú ẹsẹ̀ ayáyọ́nú sí ẹsẹ̀ wọ́n lu ọ̀gá tó ń gbógun tiẹ̀ níbi iṣẹ́ àwọn ọ̀rẹ́ ẹ̀ tó ń gbógun tiẹ̀ níbi iṣẹ́ wọ́n lọ lọ ṣe yìí so bá ti wá spread ẹ̀ bá ti wá lọ tó bá ti wá kúná bẹ́ẹ̀ yẹn ọmọ ìyá mi kí ló máa ṣe wàá máa bu díẹ̀ wàá máa bu sínú pap wàá máa mú wàá máa fi mu ẹ̀kọ́ gbígbóná kùsì pap ọmọ ìyá mi òrìkókò ìkan mẹ́ta ewé ni ewé lásán Yorùbá wà láì Yorùbá ọgbọ́n tọ́lọ̀ fún wa ní ayé yìí òun ló máa fún wa nígbà tó bá tó ń bọ̀ but ọ̀tẹ̀ ni mi lọ́wọ́ sí Yorùbá lọ́tẹ̀ lọ́wọ́ ìyẹn mi ò la ẹ mọ̀ kó máa kó sọ ẹ̀yin mi ya àdúrà gbàgbọ́ ọ̀nà àlàfo gbogbo wa thank you very much God bless you ire o I love you all.